ìwọ àfáà tó sọ yìí pé báwo ni Shehu Tọ́líà ṣe ní dókítọ̀, báwo ni Shehu Tọ́líà ṣe ní PhD, ẹ ò lákàyè, ẹ ò gbọ́n tó, òpònú ní dìdìrín ní afọ́kùngbèmù ní sì ní pẹ̀lú. wọ́n ní mọ́mọ́ ògbómọ̀ ṣe gba dókítọ̀ rẹ̀, àwọn òun ló ṣe screening fún tó fi dì lọ́wọ́. Ọlọ́run fẹ́ ẹni tó ní làákàyè, Ọlọ́run nífẹ̀ẹ́ ẹni tó ní ìmọ̀, Ọlọ́run nífẹ̀ẹ́ ẹni tó mọ ọ̀rọ̀ ọ̀run, Ọlọ́run nífẹ̀ẹ́ ẹni tó mọ òtítọ́ tó sì lè sọ. Ẹni tí ò ní ọjọ́ ọ̀la kankan, àwọn tí wọn ò ní ọjọ́ ọ̀la kankan ṣé kò sí nínú ìdílé yín ni? Aṣojú Oòduà tẹlifíṣàn, ìkànnì tí a ti ń rí sí àṣà àti ìṣe Yorùbá, pàápàá jùlọ lórí àwọn ẹ̀sìn wa, ẹ̀sìn Kìrìsìtẹ́nì, ẹ̀sìn Mùsùlùmí àti ẹ̀sìn àbáláyé tí ń ṣe ẹ̀sìn ìṣẹ̀ṣe. Òun ni a fẹ́ máa gbéyẹ̀wò ní orí ìkànnì wa. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń gbọ́ wa. A kí yín pé ẹ kú ọjọ́ mẹ́ta, báwo ni ojú ọjọ́ ní ọ̀dọ̀ yín? Lágbára Ọlọ́run ọba, gbogbo tí a bá dáwọ́lé Ọlọ́run á jẹ́ kí ó máa yọrí sí rere. Ojú tí ẹ fi ń wò wọ́n ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di. A bẹ̀ yín ní ọ̀pọ̀lọpọ̀ pé bí ẹ ṣe ń bá wa wo àwọn fọ́nrán wa yẹn, ẹ subscribe fún wa, ẹ tan notification button yín sílẹ̀, nítorí àwọn fọ́nrán mi tó máa jáde láti lè máa wò. Lágbára Ọlọ́run ọba, owó tẹ́ fi ra dátà Ọlọ́run ò ní fi owó yẹn náà wọ̀nyí. Àmín. Ní àkọ́kọ́, àwọn èèyàn kan lè máa sọ̀rọ̀ lórí fọ́nrán tí mo fẹ́ sọ yìí pé ṣebí aṣojú Oòduà ni ó pe ara rẹ̀, kí ló dé tí ó wá ń dá sí ọ̀rọ̀ ẹ̀sìn Mùsùlùmí? Irú èèyàn tó bá sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀, ẹ jẹ́ ká sọ wípé bóyá láìmọ̀kan tàbí òmùgọ̀ ni. Kí ni ìdí àti túmọ̀ mo fi sọ bẹ́ẹ̀ ni wípé gbogbo wa pátápátá, àti Mùsùlùmí ni, àti Kìrìsìtẹ́nì ni, àti ẹlẹ́sìn kan àbáláyé, ọmọ kóòtù òjìrì ni gbogbo wa. A ní láti dá sí, a ní láti sọ̀rọ̀ sí. Ẹlẹ́sìn Mùsùlùmí tó bá sọ ohun tí ò dáa tàbí tó bá ṣe nǹkan tí ò dáa, a ní láti jáde láti sọ̀rọ̀ sí. Ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì náà àti ẹlẹ́sìn àbáláyé tó bá ṣe nǹkan tí ò dáa, tí ò bójúmu tó, a ní láti jáde sọ̀rọ̀ sí, torí pé Ọlọ́run ò fẹ́ àbòsí. Torí náà la ṣe wá dé sí ìgbà yìí ní wákàtí wọ̀nyí. Ẹ̀yin wa bí ẹ ṣe ń gbọ́rọ̀ yìí, mo fẹ́ kí ẹ máa bá wa share ẹ̀wọ̀n fọ́nrán wa, kí ẹ máa bá wa comment, kí ẹ sì máa bá wa like. Lágbára Ọlọ́run ọba, akọ̀dùn kò ní mú yín lọ́wọ́. Àmín. Ẹ máa bá wa ká lọ lórí ọ̀rọ̀ náà. Lórí fọ́nrán kan, tàbí kí a pè ní wáàsí, tí àáfàá wa, bàbá wa Sheikh Tọ́líà Yunusa, ìmáàmù àgbà fún gbogbo ilẹ̀ Ògbómọ̀ṣọ́, fẹ́ni tó fẹ́ àti fẹ́ni tí ò fẹ́, ìmáàmù àgbà wa ni. Lágbára Ọlọ́run bá Shehu Tọ́líà, ikú ò ní pa yín o, àìsàn ò ní ṣe yín, gbogbo àwọn ọ̀tá yín pátápátá ni wọ́n ń bọ̀ wá fẹnu lálẹ̀ níwájú yín. Bó ṣe máa rí nìyẹn. Wọ́n ṣe wáàsí kan, wáàsí yẹn dùn mọ́ mi nínú púpọ̀, ṣùgbọ́n etí tí àwọn èèyàn tá máa fi ń gbọ́rọ̀ ó yàtọ̀tọ̀ sí ìra wa. Ojú tí àwọn èèyàn máa fi ń wo nǹkan ó yàtọ̀ sí ara wa. A lè lajúlẹ̀ bákan náà, kò ní ká rí nǹkan bákan náà. Àlà etílẹ̀ bákan náà, kò ní ká gbọ́ nǹkan bákan náà. Àwọn nǹkan téèyàn lè ṣe tó lè kọ́ ní gbígbàdúrà, wọn la fẹ́ lọ lónìí níwọ̀n bá básìkò bá ṣe gbà wá mọ́. Àkọ́kọ́ nínú tí àwọn àfáà tí wọ́n gbà kó lè ṣe sábà bí kéèyàn ṣàdúrà kọ́lọ̀ ń dá lùyàn láyà, òun náà ni du'a'u ghayrillahi ma'allah. Kéèyàn máa pe Ọlọ́run ṣùgbọ́n kó máa pe nǹkan míì mọ́. Ọlọ́run ni òun láníyàn pé òun ń pè, ṣùgbọ́n nǹkan míì ní ń pè lẹ́yìn Ọlọ́run. Ṣùgbọ́n nǹkan tó wá dùn mí jù bẹ́ẹ̀ ni pé àwọn àáfàá, àwọn ṣéhù, àwọn tí a lérò pé bóyá ó yẹ kí wọ́n ní ọpọlọ lórí, àwọn tí a lérò pé ó yẹ kí wọ́n ní làákàyè, àwọn la wá bá níbi àìlọ́pọlọ, àwọn la bá wọn níbi àìnílàákàyè. Kí ni àìnílàákàyè tí a bá wọn fún ni wípé Shehu Tọ́líà wọ́n ṣe wáàsí, wọ́n ní kò tọ́, kò dáa tó kí ènìyàn máa fi ọlá ènìyàn
tàbí ká máa sọ wípé ẹni tó ti kú ká máa sọ pé bàbá mi ni kíní kan ni àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn pé kò dá pé ẹni tó bá ti ṣe bẹ́ẹ̀ ó ṣẹbọ. mo wá wo ọ̀rọ̀ yẹn dáadáa, mo ní òótọ́ ọ̀rọ̀ ni ó papọ̀ mọ́ àwọn nǹkan tèmi náà ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ká fún àwa kìrìsìtẹ́nì ni pé ẹni tó bá ti ṣe nǹkan báyìí ó ti lu òfin Ọlọ́run nínú nǹkan tọ́lọ́run ní ká má ṣe. A kà nínú ìwé Ẹ́kísódù tí Mósè lọ gba òfin 10 wá fún wa, ìkan nínú àwọn òfin yẹn sọ wípé ìwọ kò gbọdọ̀ ní ọlọ́run mìíràn pẹ̀lú mi. Àkọ́kọ́. Ìkejì ní ìwọ kò gbọdọ̀ gbẹ́ èrèkéyìí fún ara rẹ̀. Ṣéhù Tọ́lí àwa ń sọ wípé báwo la ṣe máa fi ọlá ànábì Mùhámọ̀ tọrọ nǹkan lọ́dọ̀ Ọlọ́run? Ṣé Ọlọ́run fún ara rẹ̀ kò tó láti tọrọ nǹkan lọ́dọ̀ rẹ̀ ni? Tàbí ká máa sọ pé ànábì Mùhámọ̀ bàbá mi ni ó kíní kan ni wípé kò dáa. Now mo wá gbé padà síbi ọ̀rọ̀ tèmi sọ wípé báwo làwa kìrìsìtẹ́nì báwo la ṣe máa gbé fọ́tò kan kalẹ̀ ká máa sọ pé fọ́tò Jésù lélẹ́yìí? Àwọn aláìníláàkáyè ẹlẹ́sìn kan wọ́n á máa gbé fọ́tò Jésù, wọ́n á ní fọ́tò Jésù tí kì í ṣe fọ́tò Jésù, wọ́n á máa gbé, wọ́n á ní ṣèdúpẹ́, á ní ìdúpẹ́ Jésù, fọ́tò Jésù yẹn lọ́ máa gbé dání báyìí wọ́n ń gbé lọ láti lọ ṣèdúpẹ́. Wọ́n á gbé fọ́tò olùdásílẹ̀ ìjọ wọn, wọ́n á gbé báyìí wọ́n á ní wọn lọ ṣèdúpẹ́ tí wọ́n jẹ́ ti gbàgbé tájẹjọ́ ń kàyé pé ìwọ kò gbọ́dọ̀ ní ọlọ́run mìíràn pẹ̀lú mi, ìwọ kò gbọ́dọ̀ ya èrèkéré fún ara rẹ̀. Tá bá ní káwò lọ síwájú, tá bá ní káwò wá sẹ́yìn, kí ni wọ́n ń ṣe yẹn? Wọ́n ya èrèkéré fún ara wọn, wọ́n ti ní ọlọ́run mìíràn pẹ̀lú wọn. Èyí àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì, láàrin àwa kìrìsìtẹ́nì lórúkọ Jésù, òun ló bá tí Ṣéhù Tọ́lí àfisọ yìí pé báwo la ṣe máa sọ pé ànábì kíní kan wípé ẹni tó bá ti ṣe bẹ́ẹ̀ kíní kan tó yàtọ̀ láàrin onítọ̀hún àti ẹni tó sọ pé lórúkọ Jésù, kíní kan tó yàtọ̀ láàrin onítọ̀hún àti ẹni tó sọ pé Ògún Ọya irúnmọlẹ̀ kíní kan ṣe bí ẹ̀dá tí Ọlọ́run dá ní àwọn ẹni yẹn. ní mọ́mìnà tá ń tẹ̀lé ìlànà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam títí tí ó fi di ọjọ́ tẹ́mi tí ń bẹ lára wa yìí ò ní ṣàǹfààní mọ́, títí tí ó fi di ọjọ́ táwọn ọmọ tá bí àti dúkìá tá kójọ tí wọ́n ní ní oore kankan tí wọ́n lè ṣe wá illa man ata Allaha bi qalbin salim, àfi ẹni tó bá padà sọ́dọ̀ Ọlọ́run pẹ̀lẹ́mì òdodo. Abẹ́lọ́run tó bá dijọ́ náà, Ọlọ́run má jẹ́ á ròfo, Ọlọ́run má jẹ́ á pòfo, ìwà tá sọ, ìwà tá ọ̀rọ̀ tá sọ, ìrìn tá rìn, ìṣesí tá ṣe tá fi padà wá bára wa lébù tí ó fò. Ọlọ́run má jẹ́ ọ̀rọ̀ kálùkù wa lọ́rùn. Albarka la hawla wa la quwwata illa billahi al-aliyyil azim. Ya ma ya mi alápọ̀nlé, ibi tí a ń lọ lónìí wọn náà níbi tí a bá kútùbà wa dé níjẹ̀ẹ́jọ́ tá ń ṣàrẹ̀ fúnra wa nípa bó ṣe yẹ kí mùsùlùmí ó ṣe àdúà, àwọn àsìkò tá lè ṣàdúà tí máa gbà dáadáa àti ṣàlàyé ẹ̀ fún wa. Lónìí a fẹ́ lọ síbi àwọn mawani'u ijabati du'a, àwọn nǹkan téèyàn lè ṣe tó lè kọ́ ní gbígbàdúà, wọn la fẹ́ lọ lónìí níwọ̀n bá sìkò bá ṣe gbà wá mọ́. Àkọ́kọ́ nínú tí àwọn àfáà tí wọ́n gbà kó lè ṣe sábà bí kéèyàn ṣàdúà kọ́lọ̀ ń dá lùyàn láyà, òun náà ni du'a'u ghayri Allahi ma'a Allah. Kéèyàn máa pe Ọlọ́run ṣùgbọ́n kó máa pe nǹkan míì mọ́. Ọlọ́run ni òun láníyàn pé òun ń pè, ṣùgbọ́n nǹkan míì ní ń pè lẹ́yìn Ọlọ́run. Irú ẹni bẹ́ẹ̀ ó ti kọ lẹ́tà sí kí àdúrà rẹ̀ ó má gbà. Àbí kéèyàn ti ẹ̀ máa pe nǹkan míì lọ́lọ́run, ó ti kọ lẹ́tà sí kádùá rẹ̀ ó má gbà. Àbí kéèyàn máa wá nǹkan kan tó fẹ́ fi ṣe àkàsọ̀ lọ́ọ̀dọ̀ Ọlọ́run tó sì yàtọ̀ sí tọ́lọ́run àtòjíṣẹ́ ẹ̀kọ́ wa pé ká fi ṣe àkàsọ̀. Irú àdúrà bẹ́ẹ̀ èèyàn kọ lẹ́tà sí kó má gbà. Mo fẹ́ ká gbà rìn ẹyẹ dáadáa. Ní ìjẹ́ẹ̀dógún mo ṣe kútúbà kan bí mo wá mú kọ̀sídà àfáà kan wá láti fi ṣàlàyé irú
du'a wa ghayri Allahi ma Allah, ká máa pe nǹkan míì lọ́lọ́run, ká sọ pá ń lọ ọ̀dọ̀ Ọlọ́run kó ṣe pé nǹkan míì là ń pè tí iṣẹ́ ọ̀dọ̀ Ọlọ́run là ń darí ìbéèrè wa sí. mo wá mú wá àwọn àbá ti wá gbà bí ẹ gbàgbé àlùwàlá mọ́sálásí, ọ̀rọ̀ ti wá pọ̀ lórí ẹ̀kún yẹ kí n sọ lé mọ́, ṣùgbọ́n tí ó ń jẹ́ ń sọ lé eléyìí lónìí torí pé wọ́n fẹ́ fi dá ìrújú lẹ̀ fáwọn tí wọ́n fẹ́ gbọ́ àgbọ́yé ẹ̀sìn Ọlọ́run. ẹlòmí ọ̀wá mọ́ tó fẹ́ ṣe mọ́, òmọ́bí tó ń fẹ́ yà sí nígbà tó ṣáà ń gbọ́ oríṣiríṣi. ìyẹn ni ó jẹ́ ń lọ bẹ̀ wọ́n bá nígbàtí mo kakọ̀ sí dàfáà náà pé ya Rasulallah khudh bi yadi wa tadarakni fa anta abi. àwọn àfáà wá gbà á, wọ́n bẹ̀rẹ̀ sí ní tú pé wọ́n mọ̀ ògbókọ́lẹ̀ ẹlòmí sọ pé mọ́kí, mo gbà pé mọ́kí, ẹlòmí ní mọ́náhù, mo gbà mi mọ́ sọ́rùfù, agbàpáwọ̀ ọmọ ẹ̀yìn mọ̀. Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ọmọ bàlágà bẹ́ẹ̀ ni, agbàpá ọmọ bàlágà ẹ̀yìn sì mọ̀. Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ọmọ àrúdù bẹ́ẹ̀ ni, àmọ́ àrúdù ẹ̀yìn sì mọ̀. ṣùgbọ́n gbogbo ọmọ téèyàn bá mọ̀ láyé tí ò bá fi mọ Ọlọ́run, ìmọ̀ yẹn ò wúlò fún kankan. gbogbo bàlágà tá a bá mọ̀, ó fẹ́ ṣe khidma al-Qur'an ni, ó fẹ́ ṣe khidma hadith annabi ni. gbogbo náàkù tá a bá mọ̀, sọ́rùfù tá a bá mọ̀, mántìkì tá a bá mọ̀, tó bá fi gbàgbọ́ yí ẹ̀sìn bọ́lọ́run ti júwe ẹ̀, bójíṣẹ́ ẹ̀ ti júwe ẹ̀, ìmọ̀ yẹn ò ṣàǹfààní. ìntàwà fi ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni pé ìmọ̀ wa ò tó nǹkan lóòótọ́, ṣùgbọ́n wọ́n bá ń tó yé wa yẹn ó jẹ́ àmọ́ tọ́lọ́run fẹ́ tó jíṣẹ́ ẹ̀ fẹ́. Alhamdulillah, tí àfáà bá wá mọ kéwú débi pé kọ̀sídà yìí kò wá mọ̀ pé istighatha bi ghairi llahi ni ọmọ nǹkankan. First things to do when you get a new phone, part 3. Stop doing this. You don't need to delete spam mails manually. Tí èèyàn bá fi mọ kéwú débi wípé kéwú yẹn pọ̀, kọ̀sídà eléyìí wá ní kò wá mọ̀ pé èèyàn ń wá ràn lọ́wọ́ lọ́dọ̀ nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́run ní ìmọ̀ tó mọ̀ ṣàǹfààní. bó ti rí nìyẹn o. gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń kọ orin yìí láyé ẹ má kọ mọ́. ní ò bẹ́yìn àfáà tẹ́ sọ́ra yín do ní mímọ̀ ṣùgbọ́n tẹ́ ẹ mọ̀ Ọlọ́run, ẹ̀yin kọ́ mọ̀ ń bá wí. àwọn mùsùlùmí tí wọ́n fẹ́ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ní kẹ́ ẹ má da ìrújú sí lọ́dọ̀. Ya Rasulallah, ya Allah, ó yẹ kó sọ pé ya Allah, ó wá ń sọ pé ya Rasulallah, ó wá ló mọ̀ kéwú, ó wá mọ̀ pé irú nìdáhùn yẹn àyí máa pe òkú bẹ́ẹ̀. kí ló ń pe òkú pé kó wá ṣe? yá wà máyà wà ní Kùránì pa Ànábì Muhammad ò tí kú, Ànábì Muhammad ti kú. Ànábì Muhammad ti jẹ́ kí ni? Ó ti kú. Wala tahsabanna alladhina qutilu fi sabilillahi amwat bal ahya'un 'inda rabbihim yurzaqun. Yọ́ wà mú àyà yẹn wá, yọ́ máa sọ pé gbogbo àwọn tí wọ́n bá ṣiṣẹ́ Ọlọ́run, tí wọ́n kú sójú ọ̀nà Ọlọ́run, wọn ò tí kú, alààyè ni wọ́n. níbo? Indallah, ọ̀dọ̀ Ọlọ́run ni wọ́n ti ń jáláàyè. Hayatu barzakhiyya, ibẹ̀ ni wọ́n ti ń jáláàyè, kìí ṣe orí ilẹ̀ tá wà yìí mọ́. kìí wá ṣàdínà Muhammad nìkan lórí bẹ́ẹ̀. gbogbo àwọn ànábì Ọlọ́run alààyè ni wọ́n, gbogbo àwọn ẹni Ọlọ́run alààyè ni wọ́n, gbogbo àwọn àfá ẹni rí alààyè náà ni gbogbo wọn, ṣùgbọ́n ayé yìí kọ́ ni wọ́n ti ń ṣẹ̀mí, wọ́n ti kú. àì pé òkú pé kó wá ràn yàn lọ́wọ́, a gbọ́dọ̀ pé ẹ̀sìn wa takò. torí bẹ́ẹ̀, bóyá ń gbà tí mo wú níje inú yẹn kò wá yé wọ dáadáa, wá gbọ́ kó o tún gbọ́ dáadáa. gbogbo ẹni tẹ́ ẹ bá rí tí bá ń sọ pé ya Rasulallah khudh bi yadi wa tadarakni
fa'anta abi gbogbo ẹni tí bá ń wí bẹ́ẹ̀ mushrik ni tó gbọ́ dáadáa kó má rò pé jẹ́ ló yẹn bóyá ahọ́n gbé ni kò ahọ́n ò gbé ni mo rò pé ti yé ní ìsìn du'a wa ghayri Allah ni al-istighatha bi ghayri Allah ni al-isti'ana bi ghayri Allah ni à ń wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ nǹkan míì lẹ́yìn Ọlọ́run ni ó ń pè àná Muhammad kó wá ràn ẹ́ lọ́wọ́ ni èèwọ̀ sí ní àgbọ́dọ̀ pàdábì kó wá ràn wá lọ́wọ́ èèwọ̀ ni torí pé àná Muhammad sallallahu alaihi wasallam ẹ̀wọ̀n nǹkan ẹ̀tún jẹ́ ń gbé eléyìí kí n tó lọ bí tí mo fẹ́ lọ yẹn tọ́ra agbọ́dọ̀ gbàgbọ́ yí ẹ̀sìn wa dáadáa gẹ́gẹ́ bí mùsùlùmí ṣe rí nínú tí wọ́n tún máa fi ń dá ìrújú lẹ̀ fún wa fáwa mùsùlùmí òun ni kan máa sọ pé wọ́n máa ń mọ àwọn àdíìsì kan wá àyè ògbà mí pọ̀ lónìí nítorí pé yẹn gan kan mo wá rán wọ́n máa àdíìsì wá pé ṣe bí àwọn èèyàn máa lọ́dọ̀ ànábì tí wọ́n á ní kánábì ṣe báyìí fáwọn àwọn ń fẹ́ nǹkan báyìí kánábì ṣe báyìí fáwọn bẹ́ẹ̀ ni nígbà tánábì ń bẹ láyé nù èèyàn lè lọ bá àfẹ́ ẹni Ọlọ́run tí ń bẹ láyé pé ẹ ṣàdúà fún mi níjọ́ tá àfá àyàn bá ti jáde láyé àgbọ́dọ̀ béèrè kankan lọ́wọ́ ẹ̀ àfá àtàsí lọ bá náà pé kó ṣàdúà fún wa àfá àyẹn náà ẹ gbọ́ dáadáa òun náà ò ní nǹkan kan tó fẹ́ pè ju Ọlọ́run lọ kò gbọ́dọ̀ pé nǹkan míì lẹ́yìn Allah àgbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀. aláìlákàyè àáfàá yẹn ó wá ń sọ wípé ọ̀rọ̀ tí Ṣéhù Tọ́líà sọ ìsọkúsọ ni ó ń sọ wípé ọ̀rọ̀ tí Ṣéhù Tọ́líà sọ aláìmọ̀kan ni mo wá dá padà fẹ́ níyẹn pé ìwọ àáfàá tó sọ̀rọ̀ yẹn onísọkúsọ ni ẹ́ onígbọ̀kúgbọ̀ ni ẹ́ aláìmọ̀kan ni ẹ́. tóde tí ìmọ̀mù Ògbómọ̀ṣọ́ ṣe lórí tó sọ tí ọ̀dà torí nǹkan méjì ni àkọ́kọ́ nítorí ààyè tó wà gẹ́gẹ́ bí ìmọ̀mù ìlú personality rẹ̀ pé ó tún ju ìmọ̀mù ìlú ló mọ̀ sọ̀rọ̀ yìí kájọ́ mọ̀ pé nítorí rẹ̀ ìsọkúsọ ni ká sì fi wé pé ó fi àyè mọ̀kan hàn ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn yóò máa ní ẹni tó sọ̀rọ̀ yìí dókítà ni ó yẹ káwọn yóò wádìí pé wọ́n ní ìmọ̀mù Ògbómọ̀ṣọ́ ṣe gba dókítà rẹ̀ àwọn òun ló ṣe screening fún tó fi dìmọ́mù. ẹ jẹ́ ká fojú inú wo ẹ̀dá tọ́lọ́run dá ní ànábì Ṣéhù Tọ́líà sọ wípé ṣó dá ká máa lẹ pé lórúkọ ànábì lórúkọ kìnnìkan kìnnìkan ẹni kájọ fi wò ó kó tọ̀nà mo bá wa kìrìsìtẹ́nì pò ó mo bá wa kìrìsìtẹ́nì wí pé nǹkan tá à ń ṣe ìkódà ta ní fọ́tógráfà tó ya fọ́tò fún Jésù tá a fi mọ̀ pé fọ́tò Jésù lélẹ́yìí ta ní fídíógráfà tó ṣe fídíò Jésù tá a fi mọ̀ pé àwòrán Jésù lélẹ́yìí ẹ jẹ́ ká gbé yẹn tì sí ẹgbẹ́ kan ẹlẹ́ẹ̀kejì ń bẹ ìwọ àfa aláìníláàkáyè òpònú àgbàlagbà ó wá ń béèrè lọ́wọ́ ara rẹ̀ àtọwọ́ dìdìrín tó kójọ tó wà lójú àgbo òun béèrè lọ́wọ́ wọn pé báwo ni Ṣéhù Tọ́líà ṣe ní dókítọ̀ báwo ni Ṣéhù Tọ́líà ṣe ní PhD mo kọ́ fẹ́ bi ẹlẹ́rìí mo tẹ̀ fẹ́ fún ẹlẹ́sì ọ̀rẹ́ ṣé ọmọ iléèwé ó lè promote sí kíláàsì kan kájẹ́ pé bóyá ọmọ kan wà ní GS1 ṣó ṣeé ṣe kó má paasi kó gbé lọ sí GS2 àbí wípé ẹni tí ò ní ọjọ́ ọ̀la kankan àwọn tí wọn ò lọ́jọ́ ọ̀la kankan ṣé kò sí nínú ìdílé yín ni ìtumọ̀ àwọn tí kò lọ́jọ́ ọ̀la tí mò ń béèrè ni pé ṣé a ò rí ẹnì kankan nínú ìdílé yín tó kàwé rárá tó mọ̀ tó mọ̀ wípé téèyàn bá fẹ́ di dókítọ̀ ó ní nǹkan tó máa kà ó ní ipò tó máa wà ó níbi tó máa kàwé dé kó tó di dókítọ̀ kó tó fún ní PhD ó wá bèèrè lọ́wọ́ Ṣéhù Tọ́líà pé báwo ló ṣe di aláìníláàkáyè ní ìwọ àfáà yẹn òpònú ní ẹ́ ní ọkọ̀ dùnmí fún ẹ̀ nígbà tó yẹ pé tó bá ti lọ ilé kéwu agbolé ẹ lọ mọ́ríkàs ẹ lọ yunifásitì ó ti lọ kí ilé kéwu agbolé tó ń ṣe lábẹ́ àti bàbá kàkàkiri tó máa kọ bóde ọ̀fù bíi pé kìsìnà wọn abúlé yẹn ibẹ̀ lẹ ti kàwé ó ti wá ka ó ti kọ́ kéwu yẹn ó ti wò kó bóyá ó kàwé ní aláìláàkáyè ní ẹsẹ̀ wọ́n ń bá yín sọ yí pé ẹyẹ kọrin mọ́ orin ò dáa ẹni bá ti ṣe ẹbọ ni ò sọ pé wọn mọ nǹkan tó ń sọ wọ́n sọ yí pé kẹyẹ sọ pé lórúkọ ànábì Muhammad Ọlọ́run fẹ́ ẹni tó ní làákàyè Ọlọ́run nífẹ̀ẹ́ ẹni tó ní ìmọ̀ Ọlọ́run nífẹ̀ẹ́ ẹni tó mọ ọ̀rọ̀ ọ̀hún Ọlọ́run nífẹ̀ẹ́ ẹni tó mọ òtítọ́ tó sì lè sọ
ẹ̀yin mọ̀ òtítọ́ ẹ ò lè sọ òtítọ́ nítorí ẹ̀ lẹ ṣe wà bẹ́ẹ̀ ṣe wà ẹ wá wà lójú kan bí omi adágún ẹ kàn yí tiritiri lójú kan bẹ̀ ni bíbélì táwa ń kà ó sọ fún wa pé gbogbo ẹni tó mọ̀ òtítọ́ tí ò ṣe ẹ̀ṣẹ̀ ni àwọn tó jẹ́ bàbá tọ̀dọ̀ mi gangan ọmọ ìfún gangan ọmọ ìyá mi gangan ọmọ èmi ò ní irú òtítọ́ ńlẹ̀ kí n má sọ ẹ jẹ́ ká bára sọ òtítọ́ ọ̀rọ̀ ẹ̀yin mọ̀ òtítọ́ ẹ ò lè ṣòtítọ́ torí ẹ̀ lẹ́ẹ̀ṣẹ̀ lè kúrò nínú ìdè tí ẹ wà ìwọ àfáà tó sọ yìí pé báwo ni Ṣéhù Tọ́líà ṣe ní dókítọ̀ báwo ni Ṣéhù Tọ́líà ṣe ní PhD ẹ ò lákàyè ẹ ò gbọ́n tó òpònú níyìn dìdìrín ní afọ́kùngbèmù ní sì ní pẹ̀lú ó tún wá béèrè ìbéèrè dìdìrín kan ó ní báwo ni Ṣéhù Tọ́líà ṣe di ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ èyí ò lè di ìmáàmù ìlú kọ́ má ṣe screening fún ìwọ òkèwúyege gbogbo àwọn wèrè tí wọ́n jọ jáde ní Ògbómọ̀ṣọ́ tí wọ́n ń dìtẹ̀ mọ́ sífù máàmù Ògbómọ̀ṣọ́ gbogbo wọn ní ìmáàmù fẹ́ ìwọ̀n gúnlẹ̀ ó lọ bèrè máàkì tí ìmáàmù gbà ní 100 ní wèrè kan wà ní wọ́n tẹ́ pàgídí lọ́fi fún tù òun lọ́ fi ṣe ìmáàmù ṣọ̀hún kò mọ̀ nǹkan kan olódo àwọn wèrè tó wá kó sí kiri náà ó dúró báyìí ó wá ń fa Hausa ṣe. da Allah ya sake sada mu a wannan wuri ubangiji Allah ka maimaita mana ka samu gata badin badada mun dan yi magana akan yankar idin layya ubangiji Allah ka ba mu iko kuma bóyá pẹ̀lú iṣẹ́ fún wọn wọn ọmọ òun fa Hausa ṣe prayer fún wọn bóyá pẹ̀lú iṣẹ́ fún wọn ọmọ wọn náà ṣe àmì bóyá ṣe jẹ́ pé gbogbo yín ẹ̀ ní kúre àmì gbogbo yín ẹ̀ ní sùúre àmì àtúbọ̀tán gbogbo yín ò ní dá ọ̀kú mọ̀kàn tó ń sọ nígbà tí pa Hausa ló fi ń sọ ohun tó tẹ̀lé Hausa kàyè tí ẹ̀ yé nígbà tí òkèwú dé ojú góńgó báwo ló ṣe fẹ́ fi Lárúbáwá sọ̀rọ̀ ẹni tó wá làkàyè ẹni tó gbọ́n ẹni tó mọ̀wé ẹni tó mọ kéwú ẹni tó mọ nǹkan tó ń ṣe ẹni tó àìsífù máa wọ́n ó ti wà competent jù òun á sọ pé báwo ló ṣe dì máa mú Ògbómọ̀ṣọ́ nígbà tí pé ìran yín ò sì ní aṣíwájú ìran yín ò kì í ṣaṣíwájú ìlú yín táyé pé ìran baba ńlá kú bàbá tí bá ń jẹ́ aṣíwájú nínú ìlú yín ni ó ní máa bèrè pé báwo ni ìmáàmù Tọ́líà bó ṣe di ìmáàmù ìlú wọ́n ló sọ̀rọ̀ àwa la fún ẹ lésì kó má dùn ẹ aṣojú Oòduà tẹlifíṣàn ìkànnì tí a ti ń rí sí àṣà àti ìṣe Yorùbá pàápàá jùlọ lórí àwọn ẹ̀sìn wa ojú tẹ fún òun òsì fọ́ etí tẹ fún gbọ́wọ́ nídìí aṣojú Oòduà tẹlifíṣàn èrè o.